ọ̀fẹ́ tó máa náwó àwọn òní máa lè gbanú ẹ̀ o. Ìtẹ́rí bá pọ̀ fún Àlájì Abbas Àkàndé Òbésèré. Ìtẹ́rí bá pọ̀. Wọ́n fẹ́ jókòó láàrin DJ ní ìsìn wọ́n tún sọ fún DJ pé ṣé má bí jókòó wọ́n ní má bínú ṣe wọ́n tó tọrọ àyè. Bàbá tó ń ṣe lòdó pọ̀ káwọ́ tó bẹ̀rẹ̀ kò ní bàjẹ́ lágbára náà. Àwọn tí wọ́n ní ètò yìí tó ní àwọn fẹ́ láyàájú sọ̀rọ̀ ọmọ bíbọ̀ ọmọ tó kọrin. Ọ̀rẹ́ tó ń sọ̀rọ̀ nípa àyíké alágbèmọ ọgbọ́n. Àyè gbúdọ̀ sọ̀rọ̀. Kó tó di pé Àlájì kọrin. Bẹ́ẹ̀ni. Àlájì gbúdọ̀ sọ̀rọ̀ pa. Àlájì ní abọ́tò lọ́wọ́. Gbúdọ̀ sọ̀rọ̀ pa àyíké alágbo. Àlájì ó sọ nípa àwọn product wa yìí. Àbẹ̀wọ̀nú ẹ̀mí orin lọ. Abẹ́ ráwọ̀ wèrè. Wọ́n ní lóko. Wèrè. Wọ́n dábẹ́ mọ̀. Wọ́n ní lọ́nà. Wọ́n ní lọ́nà. Àlájì ọ̀bùn láyé. Kọ́ńpúlẹ̀sì bọ̀. Ọlọ́run. Ó máa arábálá mà sí ìgbàjọba o. Ó gbàjọba kíni. Ó gbàjọba orin. Ó gbàjọba èdè. Ọ̀dọ́ bí mo ṣe wí. Ọ̀dọ́ bí mo ṣe sọ. Àtìgbà tí mo ti kọrin ní. Èmi sábòlò mi. Èmi sábòlò mi. Èmi sábòlò tí mo fi. Gbogbo olórin tó pọ̀ lẹ́yìn o. Ẹ̀mí àbọ̀. Àlápá láti gbàjọba. Ẹ̀sà ẹ̀dùn máa ń tẹ̀yẹ bí ohun tó bá dogun ó dogun ó bá kìjà ó jà. Àlájì ò ṣe gbogbo yẹn mọ́. Arábọ́n sí ìjọba ó gbàjọba títẹ̀. Àlájì ó sọ̀rọ̀ pa product. Torí nǹkan tí gbogbo wa ṣe pé jọ sí mílíọ̀nù náà nítorí Àyìnkẹ́ Alágbo tàbá ń sọ̀rọ̀ bí Àyìnkẹ́ Alágbo à ń sọ̀rọ̀ nípa àwọn product wọn lóríṣiríṣi tó jẹ́ pé ẹ máa ní àǹfààní àti fojú rí ẹ dẹ̀ máa ní àǹfààní àti ríra gbogbo ibikíbi bẹ́ẹ̀ tó fẹ́ ra níbi bí náà kẹ́ tó lọ náà kókó bẹ̀rẹ̀ pé kájẹ́ bẹ̀rẹ̀ mọ̀ pé gbogbo tó bá ti jáde ní ilé iṣẹ́ Àyìnkẹ́ Alágbo afẹ́fẹ́ mọ̀ pé nǹkan tó jẹ́ gidi kì í ṣe pé nǹkan tí wọ́n kàn ṣe nítorí pé bí àwọn òwò àwòrán béèyàn bá ṣe òwò àwòrán kò ṣe nǹkan tó tọ́ tó yẹ tó jẹ́ pé àbàrà mu ẹ̀dá ò ní mú nǹkan yẹn àbí kó lọ sẹ́yìn ara ẹ̀ kó wá máa kábàámọ̀ pé kí ni nǹkan tí mo ṣe yìí nígbà téèyàn bá gbé ara wá láti òjijì Amẹ́ríkà tó wá olówó kan tó tà bí ẹni ẹni confidence nínú ẹni torí tá a bá ń sọ̀rọ̀ nípa owó ọkọ̀ lásán aeroplane láti wọ̀ láti òjijì Amẹ́ríkà wá sí Nàìjíríà tí wọ́n ní tí wọ́n ta ìṣẹ̀ mo fẹ́ kó kárí ayé mo fẹ́ káwọn èèyàn mọ̀ ní pé iṣẹ́ tí mo mọ̀ ní lóòótọ́ o ní agbógbọ̀dọ̀ já o àmọ́ Àyìnkẹ́ Alágbo èmi Àlájì Abbas Àkàndé jìbárántì lọ́mọdé àgbà àkàbọ̀bà àwọn àrùgbó ilẹ̀ Yorùbá mo fi ọwọ́ sọ̀yà nítorí ẹ̀yìn ẹṣẹ́ láti rí máa rí fọ́tò mi lára ọjà tí wọ́n ń tà torí tí mi ò bá ní ìdánilójú débẹ̀ àbí tí mi ò ní fọwọ́ sọ̀yà lórí ẹ̀ fọ́tò mi ò ní ṣàdédé wà lára ọjà tó ń tà ó nítorí ó bọ́ síbò tá a bá lẹni tó bá wọn rajà tí kankan bá lọ bí ó ṣe yẹ kó lọ wọ́n á níṣẹ́ bí àwọn gbajúgbajà àwọn gbajúmọ̀ náà polówó ọjà wọn nítorí bá a nígbàgbọ́ náà ẹ̀yìn ẹ̀ tún wá láǹfààní àti kábíyèsí wa oníṣẹ́yìn gbogbo tìlú sẹ́yìn kábíyèsí wa àwọn náà wà lórí ìjókòó láì jẹ́ pé Àyìnkẹ́ Alágbo jẹ́ tó jẹ́ pàtàkì wọn ò ní débi o wọ́n ní wọn gbọ́dọ̀ rí àwọn pẹ̀lú ẹ̀dá bẹ́ẹ̀ ni àwọn ọgbọ́n ti gbádùn pírọ́dọ̀tì wọn dáadáa wọ́n nígbàgbọ́ nínú rẹ̀ ẹ ń bá wojú kábíyèsí wa dáadáa àdìgbẹ́ kábíyèsí dán wọ́n ṣáìn àdìgbẹ́ mi náà mo ní ìfọ̀kànbalẹ̀ ewu mi ń le bó ṣe yẹ kó le à ń jọlá Ọlọ́run bẹ́ẹ̀ ni à ń jọlá Àyìnkẹ́ Alágbo. Ẹ bá pàtẹ́wọ́ bá Àlájì.